Èyí ni ètò Iri Òwúrọ̀ níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Ámósì orí 5 ẹsẹ̀ 1 títí dé 17. Ó kà báyìí: Gbọ́ ọ̀rọ̀ yìí, ìwọ ilé Ísírẹ́lì, ìpohùnréré ẹkún tí mo ṣe nípa rẹ. Wúńdíá Ísírẹ́lì ṣubú, láì kò sì lè padà dìde. Ó di ẹni ìkọ̀tì ní ilẹ̀ rẹ̀, kò sí ẹni tí yóò gbé e dìde. Èyí ni ohun tí Olúwa Olódùmarè wí: ìlú tí ẹgbẹ̀rún alágbára ti jáde yóò dínkù 100 ní Ísírẹ́lì. Ìlú tí 100 alàgbà ti jáde yóò ṣẹ́kù ẹni 10. Èyí ni ohun tí Olúwa sọ fún ilé Ísírẹ́lì: wá mi kí o sì yè. Ẹ má ṣe wá Bẹ́tẹ́lì, ẹ má ṣe lọ sí Gilgali, ẹ má ṣe rìnrìn àjò lọ sí Beerṣeba, nítorí dájúdájú a ó kó Gilgali ní ìgbèkùn, a ó sì sọ Bẹ́tẹ́lì di asán. Ẹ wá Olúwa, ẹ̀yin yóò sì yè, kí ó má baà gbilẹ̀ bí iná ní Jósẹ́fù, á sì jórun. Bẹ́tẹ́lì kò sì ní rí ẹni tí yóò bu omi pa. Ẹ̀yin tí ẹ sọ òdodo di ìkorò, tí ẹ sì gbé olódodo ṣánlẹ̀, ẹni tí ó dá ìràwọ̀ Pleiadiasi àti Óríónì, ẹni tí ó sọ òru dúdú di òwúrọ̀, tí ó sọ ọjọ́ dúdú di ìmọ́lẹ̀, ẹni tí ó wọ́ omi òkun jọ pọ̀, tí ó sì rọ̀ wọ́n sí orí ilẹ̀. Olúwa ni orúkọ rẹ̀. Ó fọ́n ìparun sí ìlú olódi, tí ó sì sọ àwọn ibùgbé àwọn ọmọ aládé di ahoro. Ìwọ kórìíra ẹni tí ń báni wí ní ẹnu ibodè, ó sì ń pẹ̀gàn ẹni tí ń sọ òtítọ́. Ìwọ ń tẹ tálákà mọ́lẹ̀, ò ń fi ipá gba ọkà lọ́wọ́ wọn. Nítorí náà, ìwọ ti fi òkúta tí a gbẹ́ kọ́lé, ṣùgbọ́n ẹ kò sì ní gbé inú wọn. Nítòótọ́, ìwọ ti gbin ọgbà àjàrà tí ó lẹ́wà, ìwọ kò ní mu wáìnì inú wọn. Nítorí mo mọ iye àìṣedéédéé rẹ, mo sì mọ̀ bí ẹ̀ṣẹ̀ rẹ ti tóbi tó. Ìwọ ní olódodo lára, ìwọ sì ń gba àbẹ̀tẹ́lẹ̀, ó sì ń fi òtítọ́ du tálákà ní ilé ẹjọ́. Àwọn ọlọ́gbọ́n máa ń dákẹ́ jẹ́ ní àkókò wọ̀nyí, nítorí búburú ni gbogbo ọjọ́. Wá rere, má ṣe wá búburú, kí ìwọ bá lè yè. Nígbà náà ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun yóò wà pẹ̀lú rẹ, òun yóò sì wà pẹ̀lú rẹ bí ìwọ ṣe wí. Kórìíra búburú, kí o sì fẹ́ rere. Dúró ní orí òtítọ́ ní ilé ẹjọ́. Bóyá Olúwa Ọlọ́run alágbára yóò ṣíjú àánú wo ọmọ Jósẹ́fù tó ṣẹ́kù. Nítorí èyí ni ohun tí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí: ẹkún yóò wà ní àwọn òpópónà, igbe ìnira yóò sì wà ní àwọn gbàgede ìlú. A ó kó àwọn àgbẹ̀ jọ láti sọkún, àti àwọn tí ń ṣọ̀fọ̀ láti pohùnréré ẹkún. Ìpohùnréré ẹkún yóò wà ní gbogbo ọgbà àjàrà, nítorí èmi yóò la àárín yín kọjá, ni Olúwa wí. Ẹ wá Olúwa, kẹ́ ẹ sì yè. Wòlíì Ámósì pohùnréré ẹkún lórí Ísírẹ́lì nítorí àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tí ó ń bọ̀ wá bá a. Ẹsẹ̀ 1 títí dé 2. Ámósì ti rí gbogbo ìjìyà yìí nítorí pé Ọlọ́run ti fi hàn án. Ṣé ọ̀rọ̀ Yorùbá kan sọ pé ẹni tí ó wẹjú ni ẹ̀rù ń bà? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ wòlíì Ámósì. Láti inú àwọn ẹsẹ̀ wọ̀nyí dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ tí ó fi wọ́n sí abẹ́ ìdájọ́ Ọlọ́run. Ẹsẹ̀ 7, 10 títí dé 11 apá 1, 12. Àìsí ìdájọ́ òdodo, ìkórìíra òtítọ́, pípọ́n àwọn tálákà lójú àti gbígba àbẹ̀tẹ́lẹ̀. Èwo nínú wọn ni orílẹ̀-èdè wa náà kò jẹ̀bi rẹ̀?
Wo ìdájọ́ Ọlọ́run fún wọn ní ẹsẹ̀ 3, 16 títí dé 17. Ìpè sí ìrònúpìwàdà tí Ámósì pè wọ́n sì ni a rí ní àwọn ẹsẹ̀ 4 sí 6, 14 títí dé 15. Ohun tí wíwá Ọlọ́run túmọ̀ sí nìyí, nítorí pé inú Ọlọ́run kò dùn sí ìparun tàbí ikú ẹlẹ́ṣẹ̀. Fún ìrònú, ka Èsíkíẹ́lì orí 18, ẹsẹ̀ 23.